ẹgbọ́n náà kí ló ń ṣẹlẹ̀ nínú ayé ẹgbọ́n náà kí ló dé tó jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ pásítọ̀ èèyàn Ọlọ́run tó jẹ́ wípé gbogbo wọn pátápátá wọ́n ń sáré kí wọ́n di pásítọ̀ ńláńlá kí ló dé tó jẹ́ wípé gbogbo wọn wọ́n ń sáré wípé kí chọ́ọ̀chì wọn tóbi ràgàdì kó tóbi kí wọ́n fẹ̀sọ́ sí lára kí wọ́n kọ́ lọ́nà àràmàǹdà kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gangan wọ́n ń lé chọ́ọ̀chì kan chọ́ọ̀chì méjì chọ́ọ̀chì mẹ́ta chọ́ọ̀chì mẹ́rin chọ́ọ̀chì márùn nínú ìlú kan ní gbogbo orílẹ̀-èdè tàwa yìí káàkiri gbogbo àgbáyé dédé diaspora wọ́n jẹ́ pé gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá tọ́tọ́ wà lórí tọ́tọ́ wà ní gbogbo àgbáyé ni wọ́n ní àwọn chọ́ọ̀chì sí lóríṣiríṣi tí wọ́n láwọn ẹ̀ka sí táwọn òyìnbó ń jọ́sìn bẹ́ẹ̀ táwọn dúdú jọ́sìn bẹ́ẹ̀ táwọn India ń jọ́sìn bẹ́ẹ̀ táwọn China ń jọ́sìn bẹ́ẹ̀ táwọn Nàìjíríà ẹgbẹ́ ara wa gangan tí wọ́n ń jọ́sìn níbẹ̀ tó wá jẹ́ wípé wọ́n wà dúró gẹ́gẹ́ bí òfàṣíà tí wọ́n máa rin àwọn chọ́ọ̀chì sí káàkiri gbogbo tí ń ṣẹlẹ̀ tí wọ́n wá kó fídíò lọ́wọ́ tí wọ́n kó kámẹ́rà lọ́wọ́ tí wọ́n kó fóònù lọ́wọ́ tí wọ́n fi gbogbo tí ń ṣẹlẹ̀ káàkiri ẹgbàá chọ́ọ̀chì wọn káàkiri gbogbo àgbáyé kí ló dé tó jẹ́ wípé ọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní báyìí kí ló dé tó jẹ́ wípé àwọn ìyàwó tí ọ̀pọ̀lọpọ̀ wọn dìjọ bẹ̀rẹ̀ tí wọ́n dìjọ jẹyà tí wọ́n dìjọ ṣe ìgbésẹ̀ lórí gbogbo bí nǹkan yìí ṣe tùbà bó ṣe tùṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ìgbà tó bá fi ní láàrin ọdún kan ọdún méjì níra àwọn ìyàwó wọn mọ́ ìdá kó ti kọra wọn kalẹ̀ tàbí pé kíyàwó mi ò ti kú tàbí kíyàwó mi wà lórí àìsàn tàbí ìyàwó mi gan ọpọlọ ẹ ti dàrú tàbí ìyàwó mi gan wọn ò tiẹ̀ rí tàbí ìyàwó mi gan wọn ti kọra wọn lọ́nà tó jẹ́ wípé ọ̀nà àtẹ́pẹ́ àwọn bí mọ̀lẹ́bí bá sọ sí tí mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí ìyàwó tíyàwó náà sì gbà wípé yẹ́sìn tóun ṣe ọ̀dà tàbọ́kọ ló ṣẹ̀ṣẹ̀ ni ẹgẹ́ta àti tíyàwó ti sọ nígbà wípé tóun ṣe kọ̀dà kí tọ́pọ̀lọpọ̀ wọn ò kí ń gbà padà pàápàá jùlọ kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ wọn lé ìyàwó wọn jáde láwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ gangan láwọn tí a jọ jìyà lórí ìrìn àjò yìí gangan kí ló dé tí ìpínyà fi ń wà ní àárín wọn kí ló dé tí ohun gbogbo ń dàrú kí ló dé tó jẹ́ wípé àwọn tó wà nínú chọ́ọ̀chì gangan tó jẹ́ congregation tó jẹ́ obìnrin láwọn tó fàìn àwọn ẹni pásítọ̀ padà máa ń súnmọ́ láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fake pásítọ̀ yìí padà máa ń súnmọ́ tí ó wà jẹ́ wípé wọ́n jẹ́ wọléwọ̀de ju ìyàwó tí wọ́n jọ pilẹ̀ wàhálà ìdájọ́ pilẹ̀ fìtínà yìí tó jẹ́ wípé nígbà tí wọ́n rí jẹ ìyàwó ìfaradà nígbà tí wọ́n ò rí jẹ tí ìyà yìí pọ̀ rẹpẹtẹ ìyàwó ìbáwọn faradà bọ̀ tí ọlá bá ti dé tó bá ti dé tókìkì ti dé ó jẹ́ pé lánàá Ọlọ́run ni ó jẹ́ pé lánàá Sátánì ni ọlá yìí gbà wá gbogbo àtúwálé kọ́ gbà wá ọlá ti dé church ti fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ àwọn ìjọ ti pọ̀ lóríṣiríṣi nílẹ̀ yìí ni lókè òkun everywhere ni owó ń wọlé rẹpẹtẹ tí a bá pé à ń fẹ́ donation o àìmọye owó yẹn ló ń wọlé àìmọye dọ́làsì ló ń wọlé sápò church sápò pásítọ̀ tó wá jẹ́ pé nípa yẹn ọ̀pọ̀lọpọ̀ gangan wá ka ìyàwó tí wọ́n fẹ́ nu lé sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ dẹ́yàwó ọmọdé wípé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tẹ́jọ bẹ̀rẹ̀ yẹn àwọn kan ní ẹjọ́ wà wá sí kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ àgbà àtúnṣe désàlẹ̀ kòkò níbi fíìmù yìí gangan mo fẹ́ ká tẹ̀léra wa káwọn tí ń ṣẹlẹ̀ gangan pásítọ̀ kan wà tí gbogbo àwọn èèyàn ń pariwo ẹ̀ ń sìn everybody ń pariwo wípé ibo ni ìyàwó yín wà pásítọ̀ ibo lẹ gbé ìyàwó àtàwọn ọmọ yín sí pásítọ̀ ibo ni àwọn ìyàwó tẹ́ ní ìyàwó yín tí gbogbo èèyàn mọ̀mọ̀ yín ìyàwó yín ń kọ́ condition wo ni ìyàwó yín wà condition wo làwọn ọmọ yín wà ibo làwọn ọmọ yín wà gangan ẹgbẹ́ ìyàwó yín síta ayé fẹ́ rí ìyàwó yín wọ́n ń pariwo everybody ń ké everybody ń sọ tinú ẹ̀ kọ́dà má jẹ́ ká tanra wa wọ́n ti tún gbé ọ̀rọ̀ yìí déwájú tébù lọ́ọ̀yà mi nílùú òyìnbó tí lọ́ọ̀yà ń pariwo wípé pásítọ̀ ibo ni ìyàwó rẹ wà ibo ló kọ́ àwọn ọmọ sí jẹ́ ká rí àwọn ọmọ rẹ jẹ́ ká rí ìyàwó ọwọ́ ajẹ́ tí pásítọ̀ takú jálẹ̀ tí o ti fèsì lé lórí ń padà bọ̀. ó ní mo fi ń pariwo ó ní mo fi ń kẹun sọ̀rọ̀ ó ní mo fi ń ké tata wípé ẹ subscribe sí channel yẹn tẹ notification button bí ọ̀rọ̀ pásítọ̀ Sam Olúalọ bó ṣe ń lọ awọkọ̀ ní atẹ̀lé ń di ní báyìí áwùdẹ̀ túnṣu désàlẹ̀ kòkò ibo ni ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ wà ọjọ́ tí gbogbo ayé ń pariwo fíìmù yìí gangan láwàá wò a ó tẹ̀lé a ó tún rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣírí tá ò tí ì gbọ́ nípa bàbá yìí a ó tún gbọ́ o torí wípé àwọn tó bá jẹ́ adarí ìjọ a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ wọn kékeré torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ọkùnrin obìnrin ọmọdé àgbà oríṣiríṣi èdè ni wọ́n kó sábẹ́ láti fi jẹ́ wípé wọ́n ń jọ́sìn lábẹ́ wọn tí wọ́n àwọn ènìyàn bá wá tọ́ tí ò straight tábàlà fọwọ́pọ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn ni wọ́n kó bá ẹ tẹ̀lé mi ká lọ túṣu désàlẹ̀ kòkò. Pastor Sam Olúalọ is on fire. Pastor Sam Olúalọ is on fire. Ó wà lórí náà o, ẹ má jẹ́ ká tara wa, ó ń gbóná yẹriyẹri lọ́wọ́ báyìí. Ó ń gbóná gan o, ó ń gbóná yẹriyẹri. Ó wà lórí frying pan. Ó dàbí kán máa dín ẹran tàbí kí ajá máa sáré bọ̀ kó wá lọ bẹ́ sínú òróró gbóná lórí náà. Ó fò gbóná tó bẹ́ sínú igi náà ẹwà rí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí rí ẹ rí i pé mò ń sọ fún wa níbi fídíò tó kọjá wípé Pastor Olúalọ is on fire ó wà lórí náà tí wọ́n bá ń pariwo tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa èèyàn tí wọ́n bá ń wí nǹkan kan nípa èèyàn lórí social media lórí ayélujára ó jẹ́ bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ni yẹn náà lè jáde kó lè sọ bí tí wù kó rí ní kí àti ẹ̀ kó lè bọ́ ń bẹ̀. ẹ rí i pé fídíò tí mo ṣe kí n tó ṣe léyìí àwọn tí mo ṣe kí n tó ṣe léyìí nípa Pastor Sam Olúalọ ẹ wo àwọn fídíòs yẹn ẹ rí i pé èmi ò kí ń gbè lẹ́yìn kà mi kí ń gbè lẹ́yìn rọ táàmù tí mo gbọ́ ọ̀rọ̀ bàbá yìí tí mo rí i pé eléyìí ń sọ tọ̀hún ń sọ mi nǹkan kí ń ṣàdédé sọ̀rọ̀ mi ń ṣàdédé bẹ́ sí ọ̀rọ̀ máa ṣe àwọn researches níwọ̀n bá bọ́ wí Ọlọ́run ti fún mi lọ́pọlọ mọ́ tí mo bá wá gbá research yẹn nínú àwọn nǹkan tí mo bá wá rí màá wá jókòó lẹ̀ màá wá jọ̀ ọ́
jíjọ tí mo bá wá jọ yìí tí ń jẹ́ pọ̀nmọ́ ògùn tí ń jó títọ́ tí ń jó dòdò èmi ò wá máa fà á yọ èmi ò ṣètò tèmi láti gbèsè yìn anybody o lè rí mi rà lórí ètò tèmi o lè rí mi rà o pọ́nbélé nìyẹn o tí ń jó tọ́ tí ń jó dòdò o lè mi ń bá bọ̀ so bó ṣe jẹ́ nìyẹn ẹ rí i pé fídíò alákọ̀ọ́kọ́ tí mo kọ́ ṣe lórí bàbá prophet Sam Olúalọ́ tí mo kọ́ ṣe lórí mo rí i pé ní stúdíò wọn wà mo ń wá fídíò tó máa àbí clip tó máa fún mi ní details nípa kí ló ń ṣẹlẹ̀ nípa pásítọ̀ yìí bí oríṣiríṣi àwọn pastors oríṣiríṣi àwọn kìrìsìtẹ́nì pàápàá jùlọ àwọn CAC bí wọ́n ṣe bẹ́ jáde sórí internet tó ń kálukú ń sọ̀rọ̀ tí wọ́n ń pariwo gan tí wọ́n ń sọ̀rọ̀ nípa Pastor Sam Olúalọ́ ó wá jẹ́ pé ìgbà mo wò àwọn fọ́nrán wọn bí èèyàn 2 3 4 5 6 ń lọ bí 7 mo wá rí i pé pọ́ìntì kan náà ò ní gbogbo wọn ń sọ̀rọ̀ lé lórí pọ́ìntì nǹkan ẹyọ kan kókó òun ló jẹ́ nǹkan pàtàkì tí gbogbo àwọn tí mo wo fídíòs wọ̀nyí tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí fídíò kan tí mo wá wò tí mo lè rí i pé ó yàtọ̀ díẹ̀ kò dẹ̀ tún yàtọ̀ ó ní wípé màmá tó bí ìyàwó prophet Sam Olúalọ́ wọ́n sọ̀rọ̀ bí fídíò yẹn ibẹ̀ mo ti wá jókòó mo wá gbọ́rọ̀ yẹn yẹ̀ wò then fídíò tí mo ní ọkọ rí yẹn nínú stúdíò náà ti sọ mo fẹ́ wo bí tí mọ̀nìyà ti jókòó tàbí tí wọ́n á nàró tí wọ́n á sọ̀rọ̀ bóyá bí preaching wọn ni o bóyá but preaching yẹn ò wù mí ju kí wọ́n sọ̀rọ̀ pé kí yẹn interview èèyàn bí kí yẹn sọ̀rọ̀ nípa ara rẹ̀ òní mò ń wá káàkiri ọlọ́run á gbé mi pàdé ọ̀tọ̀ làwọn fídíò tí mò ń wá o ọlọ́run á gbé mi pàdé fídíò yẹn ó jẹ́ pé nínú stúdíò ni wọ́n ti ń bi wọ́n lọ́rọ̀ làwọn náà ń sọ̀rọ̀ inú mi wá dùn gan mo wá wo fídíò yìí tó 1 hour òní mo wá fi ṣe láìfù jáde òní mo fi ṣe fídíò jáde so ó ń jẹ́ wípé mo wo àníyàn bàbá yìí níbi fídíò alákọ̀ọ́ tí mo kọ́kọ́ ti mú sọ wípé tí èèyàn bá wo fídíò mi titun téèyàn bá ti wo channel mi rí tí ò tí rí fídíò mi tó wá wo fídíò tuntun tí mo bá ṣe àkọ́kọ́ ni pé tí máa ń bẹ̀rẹ̀ ni wípé ẹ jẹ́ ká wò sàlẹ̀ fídíò yìí á rí tí wọ́n kọ subscribe sí SUBSCRIBE ẹ jẹ́ ká fi ká tẹ̀ lórí yóò paradà yóò di subscribe yóò gbé dí sẹ́yìn yóò wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ notification bell nìyẹn ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn á pín sí mẹ́ta èyí tó wà lókè rẹ̀ pátápátá tí wọ́n kúnnú rẹ̀ ní dúdú tàbí funfun tí wọ́n kọ ALL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn gangan ni ká tẹ̀ tábà wá tẹ ìyẹn ti fún wa notification wípé gbogbo fídíò tó bá ti jáde lórí channel yìí ẹ̀yin là kọ́kọ́ tí ó kọ́kọ́ máa rí subscribe yẹn túmọ̀ sí wípé gbogbo àwọn fídíò sa ti ṣe sẹ́yìn pátá ẹ lè lórí ọ̀fẹ́ láti wò wọ́n lọ sẹ́yìn láti jẹ́rìí sí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ jáde yóò wá nítumọ̀ rere lójú yín fídíò tuntun tẹ́ wò yẹn yóò tún wá yé yín sí dáadáa síwájú sí i tẹ́ bá wo fídíò yìí nísàlẹ̀ fídíò yìí gàgà ẹ̀rì tí wọ́n kọ JOIN tàbí kó gbé tébù bíi blue kan báyìí jáde nísàlẹ̀ kọ́kọ́ membership lábẹ́rẹ̀ yóò wá kọ JOIN sí join ẹ fi ká tẹ̀ lórí yóò wá gbé yín lọ sí next page ẹ wá tẹ̀lé tó bá ti wá kọ successful ẹ ti join membership nìyẹn àwọn fídíò kan wà ní membership àwọn fídíò kan tó máa jáde tó jẹ́ pé members only ló máa bá jáde tẹ́ ẹ bá darapọ̀ mọ́ members ẹ lè rí wò ìdí nìyẹn tó mú mi sọ o ìdí nìyẹn tó tẹ̀ mú mi pariwo wípé ó di dandan ká join membership torí pé àwọn fídíò mi lè jáde láàrin 5 hours kó wà lọ́ndà membership tẹ́ ẹ̀ bá join member ẹ̀ lè rí wò láàrin time tó fi wà membership omi dẹ̀ wà ní membership permanently tá yóò fi parẹ́ ìyí ń lọ bẹ́ẹ̀ tẹ́ bá tún wá wà bẹ́ẹ̀ fídíò yìí àwọn fídíò kan wà tó ń jáde lábẹ́ fídíò yìí gẹ́gẹ́ tẹ́ bá tún wò ẹ̀rì takọ THANKS thanks láti super thanks ẹ jẹ́ ká fi ká tẹ̀ lórí yóò gbé wa lọ sí next page àwa follow rẹ̀ tó bá ti kọ successful àtún darapọ̀ mọ́ iléeṣẹ́ nìyẹn ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ pàápàá jùlọ àwọn fídíò kan wà tó máa ń jáde tá program ẹ̀ sí pé láàrin 3 hours ẹ máa rí thumbnail ẹ̀ àwòrán rẹ̀ pé fídíò lélẹ̀ lórí YouTube lórí Facebook lórí àwọn application pé ẹ máa rí bọ̀ tẹ́ ẹ bá tẹ̀ yóò sọ fún yín pé ó kù iye wákàtí báyìí tí ó jáde ó kù iye ọjọ́ báyìí tí ó jáde ó kù iye oṣù báyìí tí ó jáde yóò jáde pé ahead ni kò ń ṣe pé táàmù tẹ́yìn ẹ̀ lè máa rí wò tí táàmù yóò bá ti pé ìyẹn ń pè ní primera video so primera yẹn tó bá wá jáde ẹgẹ́ tí báyìí sìn tẹ́ bá wo bí ọwọ́ ọ̀tún rẹ̀ níbi àárín ẹ̀rì tí wọ́n kọ notify me wọ́n wá gbé aago kékeré kan síbẹ̀ aago funfun báyìí níbi fóònù tí ẹlòmí ó lè jẹ́ níbi ó lè jẹ́ funfun lọ́pọ̀ jù
ẹ wàá fi ìka tẹ bí notify mi yẹn. Tẹ́ bá ti fi ìka tẹ ìyẹn ni wípé táìmù tí fídíò yẹn ó bá jáde gangan tí gbogbo àgbáyé yóò rí wò notification wà sọ́dọ̀ yín direct ni yóò gbogbo tó bá lè kẹ́ mọ́ ṣe lórí fóònù àfi tẹ́ ẹ̀ bá ṣí lókù àní mílíọ̀nù tẹ́ bá ti ṣí fóònù yín nínú gbogbo tó page bá lè kẹ́ wà notification yóò wà sórí page yín yóò wà sórí ojú screen wípé fídíò tẹ́ tẹ notify fún o ti jáde o ti yẹ wíwò ẹ kàn tẹ ni yóò mọ play lọ ẹ wà rí yẹn then lábẹ́ premier video yẹn gangan mo fẹ́ ṣàlàyé àwọn kíní ilẹ̀kùnrin délẹ̀ ni àwọn títí ń bá mi bọ̀ látẹ̀yìn táàjọ ń gbéra wa lárugẹ bọ̀ látẹ̀yìn lórí channel yìí àwọn ti dá mi mọ̀ èmi máa ń ṣàlàyé ọ̀rọ̀ ń sọ lẹ́kùnrẹ́rẹ́ tí ó yé wa látòkè délẹ̀ tí ó dàbẹ́ ni kó yé yín ju èmi gan lọ bí mi ṣe ń ṣe nìyẹn lábẹ́ fídíò premier yẹn tẹ́bẹ̀ wá ń wò ẹ̀rì tí nísàlẹ̀ ẹ̀rì tí wọ́n kọ gold wọ́n ṣe kíní kan bíi round báyìí bíi sáàkù báyìí kò jọ sáàkù dáadáa wọ́n kọ inú ẹ̀ jẹ́ white wọ́n wá kọ GOAL sí gold ẹ̀ tẹ́ bá ti tẹ̀ yóò gbé yín lọ sí next page ẹ wá follow rẹ̀ tó bá ti kọ successful ẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ pátápátá nìyẹn ìyẹn ni pé gbogbo tí ń bá ń lọ nípa iléeṣẹ́ Masterbeast MTV ẹnìkan kan ò ní máa gbé wáyé káàkiri yóò mọ̀ wá fúnra ẹ̀ direct ẹ ṣe gàn mọ́ ń padà bọ̀ á gbádùn ètò yìí gan àníkókó bí mo ṣe ń sọ ni wípé ẹni tẹ́ bá wà lórí ìnàró ẹ jẹ́ ká jókòó kíákíá ká wá nǹkan ká fi léèdì àbí ká fi nǹkan léèdì wa àwọn tá a bá tún wá jókòó tá a fẹ̀yìntì ẹ jẹ́ ká fẹ̀yìntì ẹ jẹ́ ká ga tẹ̀síwájú níwọ̀nba bẹ́ẹ̀ ni ẹ lè wo lórí tẹlifíṣàn ẹ lè wo lórí laptop ẹ lè wo lórí iPad ẹ lè wo lórí iPhone ẹ lè wo lórí Android ọ̀yá mo ń padà bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò mi ẹ rí i pé mi ì fìgbà kankan kọ́ ya yín kéré gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ subscribers tẹ́ jẹ́ viewers tẹ́ ń wo àwọn fídíò tí mò ń ṣe jáde ilé wọn náà kò ní bàjẹ́ ìyẹn ló máa ń gíjà mi gan ìyẹn ló máa ń gíjà mi o torí wípé tó tọ́lọ̀ bá lòun fún ẹ ní brain tó ń produce àwọn quality valuable videos jáde tó wá rí àwọn èèyàn pàtàkì èèyàn rí èmi ò kàn fẹ́ kéèyàn kan lásán kan wo fídíò tèmi àwọn olóore àwọn alábàríkà èèyàn àwọn tí ó wo fídíò tí ó mọ ìtumọ̀ rẹ̀ tí ó ṣe ìgbésẹ̀ tó tọ́ tí ó ṣe ìgbésẹ̀ tó yẹ lórí rẹ̀ tá a géènì lórí rẹ̀ láàmú wò ní àwòtúnwò mi fẹ́ sọ wípé tẹ́ bá ti wo titun tán ẹ tún jẹ́ ká padà sẹ́yìn ká lọ wọ àwọn fídíòs tí mo ti ṣe ẹ wá rí wípé atátó ìyọ́dún nípa ilẹ̀ Yorùbá yìí fídíò pọ̀ rẹpẹtẹ akọgbọ́n bẹ́ẹ̀ mú padà bọ̀ wá ẹ káàbọ̀ padà sórí channel mi ẹ̀rí pé máa ń sọ fún wa gbogbo ẹ̀dá tó lọ́ọ́ máa ti gbé sípò àgbà gbogbo èèyàn tó bá ti wà nípò aṣíwájú gbogbo ẹnikẹ́ni ó kàwé débẹ̀ ni ó ka bẹ́bù débẹ̀ ni ó kéwú débẹ̀ ni ó ka ẹsẹ̀ fá débẹ̀ ni ẹ̀kọ́ kan ló lọ kọ́ tọ́lọ́run fi gbé débẹ̀ ó ti dépò àgbà àti wá dépò àgbà fọ́pọ̀lọpọ̀ ńgbà míì àbí fáwọn kan ńgbà míì ó rọrùn ó dẹra gan tí kò yí rárá owó ló fẹ́ lò ní owó yẹn á wá rọrùn àwọn èèyàn tó fẹ́ lò ní wọ́n á wá fún un nírọ̀rùn gbogbo ọ̀nà tó bá fẹ́ rìn láti fi jẹ́ pé kó fi rí ẹ̀kọ́ yẹn kọ́ lákọ̀ọ́parí tí ó sì yege nù rẹ̀ ìrọ̀rùn ní gbogbo ẹ̀ máa wá ó wá débi tí ọ̀rọ̀ ń lọ gangan àti ní ẹ̀kọ́ àti ra ẹ̀kọ́ nígbà míì ó rọrùn dáadáa ó rọrùn gan-an ó rọrùn dáadáa pọ̀ ó kù àti lo ẹ̀kọ́ yẹn nínú ayé ó kù àti lo ìmọ̀ tó lọ fowó rà yẹn tó lọ dààmú tó lọ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ọdún méje tàbí ó tiẹ̀ ń ṣe díẹ̀ ni tọ́lọ́run fi wá gbé ẹ dépò àgbà yẹn ó wá ku ọgbọ́n òkú làákàyè tó fẹ́ fi jókòó lẹ̀ láti rí ìmọ̀ ọgbọ́n tó ní ìtò tó máa fi rí ìlò tí wọ́n gan fi gbádùn ara ẹ̀ tọ́ka ara ẹ̀ balẹ̀ táwọn tó kójọ sínú chọ́ọ̀chì ẹ̀ gangan àwọn tó jẹ́ congregations tọ́kàn wọn á balẹ̀ lórí ẹ̀ tọ́kàn tiẹ̀ náà máa balẹ̀ lórí wọn pàápàá jùlọ gbogbo àgbáyé tí wọ́n gbó fi wá nífọ̀kànbalẹ̀ lórí iṣẹ́ tọ́lọ́run bá gbégbélé ẹ lọ́wọ́ ọ̀rọ̀ pásítọ̀ là ń sọ o pásítọ̀ Olúalọ́ is on fire pásítọ̀ Olúalọ́ wà nínú frying pan from frying pan to fire so gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé fídíò jáde nípa bàbá yìí gbogbo tí wọ́n ń pariwo ni pé fi ìyàwó rẹ̀ hàn fi ìyàwó rẹ̀ hàn ibo ìyàwó ẹ̀ wà ibo làwọn ọmọ rẹ̀ wà kọ́mọ̀ lọ jẹ́ pé sista wa Bọ́lá rẹ̀ ní ọmọ ṣe tóí kọ́mọ̀ lọ jẹ́ pé sista Bọ́lá rẹ̀ ìní ẹ̀ mọ̀ jọ dámọ̀ràn sí gbogbo ẹ̀ pé ṣe bí Bọ́lá rẹ̀ sista Bọ́lá rẹ̀ ṣe báwọn lọ́kọ nílé ṣe bí wọ́n lọ́kọ nílé gbogbo tí ó yẹ bóyá orin kíkọ ni bóyá kẹ́yìnkẹ́ni tí sista Bọ́lá rẹ̀ tí wọ́n ń súnmọ́ yín tí a ń ṣe ìrànlọ́wọ́ yẹn ó yẹ káwọn náà lè ṣèbéèrè àwọn èèyàn ń pariwo bẹ́ẹ̀ ibo nìyàwó yín wà pásítọ̀ ẹgbéyàwó àtàwọn ọmọ yín jáde níbi fídíò tí mo ṣe láìpẹ́ sọ fún yín pé iṣẹ́ kan ò kì í ṣe lásán
iṣẹ́ kan ò kì í ṣe lásán, ẹ má jẹ́ ká tanra wa o, iṣẹ́ kankan ò kì í ṣe lásán o. Ẹ gbọ́ àṣírí ọ̀rọ̀ mi fídíò yìí lèmi tí máa ń advise wa wípé ẹni tó bá ní oore ọ̀fẹ́ láti wo fídíò tèmi ẹ má bẹ́ síwájú, tẹ́ ẹ bá bẹ́ síwájú ẹ gé àwọn facts sẹ́yìn. Ẹni ojú bá kán tó bá lọ the head kò ríran wò, ó kàn wo fíìmù lásán ni kò mọ̀ túmọ̀ ẹ̀. lèmi tí máa sọ pé ẹ jẹ́ kájọ máa tẹ̀ lọ kẹ́jẹ́ bí mo ti ń tẹ̀ lọ yìí, ìyẹn ni wípé a wà gbádùn ètò yẹn, a gbádùn program tá à ń ṣe gàgà, a wà mọ̀ túmọ̀ rẹ̀, a mọ̀ túmọ̀ rẹ̀, a lè comment, a lè share, a lè repost, a lè like. Ẹgẹ́ ta ni yẹn ń sìn yìí, ìtumọ̀ tèmi fi ń ṣe fídíò nìyẹn. Ẹ rí wípé tíyàn bá jẹ́ pásítọ̀ tó jẹ́ olùdarí ìjọ tàbí bóyá chọ́ọ̀chì kan ni, bóyá méjì ni, bóyá jẹ́ mẹ́ta ni, pàápàá jùlọ tó náà ti wá gbé pásítọ̀ gòkè àgbà tó ti ní ọwọ́jà káàkiri àgbáyé, l'Amẹ́ríkà ó ní, London ó ní, Spain ó ní, Moscow, Germany, China, Japan, India, káàkiri Nàìjíríà, Africa countries yìí ó ní káàkiri tó jẹ́ pé Ọlọ́run gbàdúrà rẹ̀ tàbórí lọ́nà kan àbí kejì àdúrà rẹ̀ fi gbà. Àkọ́kọ́ ni wípé òun gangan máa jára mọ́ṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀nà wo lọ́gbà táwọn kìnnì yìí fi dúró sim, tóun bá lóun ń ṣe òun fọgbọ́n ṣe òun fi làákàyè tó, àwọn èèyàn sì máa bẹjú wò ẹ́, wọ́n máa garùn wo gbogbo abẹ́ ọ̀nà wo lórin tí gbogbo ẹ̀ fi ń kún régé, tí gbogbo ẹ̀ fi ń dùn báyìí. Ṣé ọ̀nà tọlọ́run gangan lórin tàbí ọ̀nà ti Sátánì lórin? Méjì ló wà nínú àwọn pastors báyẹn, má jẹ́ ká tanra wa tí ń lọ ń gbòòrò o, because ọ̀rọ̀ dojú ọ̀rọ̀ a gbọ́dọ̀ fi nǹkan kan bò, torí wípé bá a ṣe ń discipline àwọn àfáà tó jẹ́ ìmọ̀, bá a ṣe ń sọ̀rọ̀ nípa àwọn tá à ń sọ̀rọ̀ nípa babaláwo, bẹ́ẹ̀ ni tó bá kan ti pastor náà a gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkò, a gbọ́dọ̀ túṣu désàlẹ̀ kòkò, yes, a gbọ́dọ̀ túṣu dé ìsàlẹ̀ kòkò ká sọ tí ń jẹ́ kókó ọ̀rọ̀, ká sọ tí ń jẹ́ kókó ọ̀rọ̀. Ibi ọ̀rọ̀ bá fì sí ká mọ̀, ẹni ọ̀rọ̀ bá kàn kọ́ mọ̀. Ẹ wà ní yẹn sí yìí. So gẹ́gẹ́ bí mo ti wá ń sọ lọ, ọ̀nà wo ń lọ́gbà tó fi kọ́rọ̀ jọ, ọ̀nà wo lọ́gbà tí gbogbo ẹ̀ fi ń kún régé, ọ̀nà wo lọ́gbà, ọ̀nà wo lórin tó fi kó ọ̀rọ̀ jọ. Má jẹ́ ká tanra wa ẹ, má jẹ́ ká tanra wa ẹ yẹn o. Ìwọ lè má kíyèsára ẹ, ìwọ lè má wòra ẹ, ìwọ dẹ́ẹ̀dẹ́ lè ṣàkíyèsí ọ̀nà tọ́rọ̀ fi wá, bóyá tọ́lọ́ ni lóòótọ́ tó fi nǹkan kan mí kún, bóyá tọ̀nà ti Sátánì lọ́gbà tó fi wá. Bẹ́ẹ̀ ni, torí wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí, ṣe tá a bá wo ti ń ṣẹlẹ̀, èèyàn máa kọ́ ha bí mo ṣe ṣe ààyè láàrin àwọn pastors, yẹn máa kọ́ ha, torí wípé láyé ìjọ́un a kì í gbọ́ gbogbo rédèrèdè jákujàku náà dandan, a kì í gbọ́ ń pa àwọn pastors yìí, torí wípé gbogbo wọn là ń fojú wò níwò èèyàn Ọlọ́run, ọmọ Ọlọ́run, ọmọ Jésù là ń fi ń wo gbogbo wọn nígbà yẹn, torí pé àmọ́ káwọn mọ́ bí ìwà tí ọ̀dà, àmọ́ rí wọn níbi iṣẹ́ rédèrèdè, wọn ò mọ bá tí ọ̀dà nú ilé wọn, wọn ò mọ bá tí ọ̀dà nú ṣọ́ọ̀ṣì wọn, wọn ò mọ bá tí ọ̀dà nú ìrìn àjò wọn rárá. Tí wọn bá ń lọ, tí wọn dá mọ́tò wọn dún àwọn agbófinró, wọn ò bá tí ọ̀dà ń bẹ̀. Ṣùgbọ́n ayé òde òní tá a wà yìí, nǹkan ti yí padà, nǹkan ti yí padà gan o, nǹkan ti yí padà. Ẹ lè fi wé táyé jọ́hun. Láyé jọ́hun àwọn agbófinró kì í dá mọ́tò pásítọ̀ dúró lórí títì. Tí wọn bá ṣe mistakenly, tí wọn bá dá mọ́tò pásítọ̀ dúró, tí wọn bá ń ṣe checking port, wọ́n ní bàbá yìí ni mo ò tiẹ̀ mọ̀, wọ́n bá ti rí sáyìn pé pásítọ̀ tí wọ́n rí báìbù wájú, wọ́n á pàṣẹ pé kó máa lọ ni. Kò sẹ́ni tó máa yẹ̀wò mọ́tò yẹn wò, kò sẹ́ni tó máa yẹ inú mọ́tò yẹn wò, torí pé kò sẹ́ni tó máa yẹra tí wọ́n gan wò, tó fi mọ́ dírẹ́fà tí ń wà wọ́n tàbí àwọn gan ní wọn ra wọn. Ṣùgbọ́n láyé òde òní nǹkan ti yàtọ̀, oríṣiríṣi nǹkan, oríṣiríṣi ìrìn, oríṣiríṣi tí ó yẹ ká fojú rí ìlà ń fojú rí lára pásítọ̀, oríṣiríṣi àwọn nǹkan abàmì tí ó yẹ kí ẹnu ọmọ sọ jáde ni wọ́n ń bá nu mọ́tò àwọn pastors, oríṣiríṣi nǹkan abàmì, nǹkan ìyanu ni wọ́n ń bá tí wọ́n ń bò mọ́nu church, oríṣiríṣi nǹkan tí ọ̀dà ni wọ́n ń bá nu ilé wọn ni wọ́n ń ká mọ́ wọn lọ́wọ́ á jẹ́ pé ó di ìkàyà fóníkálukú, ó di ìbẹ̀rù fóníkálukú. Kẹ́sẹ̀wé kìrìsìtẹ́nì nìkan, ẹ rí wípé bí táyé dé lónìí, àwọn mùsùlùmí mìíràn gan ń lọ chọ́ọ̀chì, àwọn oníṣàṣe gan ń wá ìgbàlà lọ sí chọ́ọ̀chì. Ẹni ó láàárẹ̀ kan àbí kejì tó gbé lọ hospital tí ò lọ, tó lọ ọ̀dọ̀ àfáà tí ò lọ, yóò tó gbìyànjú chọ́ọ̀chì wò. So wọ́n dàbí ẹni pé gbogbo àwọn olùjọ́sìn, pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùjọ́sìn wọ́n ń káàkiri ni, wọ́n ń káàkiri. So kò ń ṣe pé láàrin àwọn kírísítẹ́nì kan ni ìbẹ̀rù wà fún gbogbo àwa yòókù gan, torí wípé
a ní Christian lọ́rẹ̀ẹ́ chọ́ọ̀chì wà ń lu wa ó wà lágbègbè wa oríṣiríṣi káwọn àbámi tí wọ́n ń ṣẹlẹ̀ yìí ìwọ́n ń jẹ́ ká níbẹ̀rù àwọn pastors lẹ́mìí pàápàá jùlọ àwọn tẹ́jọ́ ń jẹ́sìn papọ̀ gangan wọ́n níbẹ̀rù wọn torí pé ara èèmọ̀ tí wọ́n hàn wọ́n lára àwọn tí ń tẹ̀lé wọn yàgò àwọn congregations wọn àwọn tẹ́jọ́ ń jọ́sìn ibẹ̀ àwọn ni wọ́n rí hàn lé mọ̀ jù tó láwọn nígbàgbọ́ nu wọn dádì wa ibi tí omi mú de gan wọ́n fàlù pásítọ̀ gangan ju ọkọ̀ inú ilé wọn gan lọ àṣẹ tí pásítọ̀ bá gbogbo àwọn kẹ́tọ́ pásítọ̀ bá sọ ní chọ́ọ̀chì iní sẹ́nu ilé ẹlòmíì tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ inú ilé ọkọ àtìyàwó mi gan ti dàrú ọ̀pọ̀lọpọ̀ inú ilé ọkọ àtìyàwó mi sì tò ó depend lórí irú pásítọ̀ tíyàwó bá ń lọ sí chọ́ọ̀chì rẹ̀ oríṣiríṣi nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí ó wá ń jẹ́ wípé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń garùn wo gbogbo àwọn èèyàn ọlọ́run yìí gba àwọn pastors à ń garùn wò wọ́n wípé irú èèyàn wo ni wọ́n jẹ́ gan ibo leléyìí ti gbàgbára ságbára ti tọ́lọ́run ni àbí ti agbára ti èṣù ẹ wo àárín ìwọ náà nà bí mo ṣe nà yìí àti agbára ọlọ́run ni àbí agbára ti èṣù ẹ wo àárín yẹn sì yìí ó wá jẹ́ ipò nkálukú ń garùn wò wọ́n ń wo ìrìn àjò wọn ẹ rí gbọ́dọ̀ pásítọ̀ Sam Olúalọ́ ìyìn la fi bẹ̀rẹ̀ òun náà là ń sọ lọ́wọ́ o ẹ rí kókó ọ̀rọ̀ ẹ tún rí kúnkúndùn ọ̀rọ̀ níbi fídíò yìí mo ń padà bọ̀ wá gẹ́gẹ́ bí mo ti ń sọ fún wa ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors wọ́n ti ń bá bàbá yìí sọ̀rọ̀ bọ̀ látẹ̀yìn bí oṣù méjì sẹ́yìn àwọn nǹkan ti ń pe bàbá yìí tí wọ́n ń bá a sọ̀rọ̀ àwọn nǹkan ti ń pè é tí wọ́n ń fi fídíò bá a sọ̀rọ̀ ìṣeéṣe káwọn míì gan mọ̀ lójú ìṣeéṣe káwọn míì gan wọ́n mọ fóònù nọ́mbà rẹ̀ tí wọ́n ń bá a sọ tí ń jẹ́ kókó ọ̀rọ̀ tí wọ́n ń bá a sọ tí ń jẹ́ òdodo wípé gbogbo ariwo táwọn èèyàn ń pa yìí wípé bàbá pásítọ̀ Sam Olúalọ́ ẹ fi ìyàwó yín hàn àwọn ọmọ yín ń kọ́ ẹ wo àárín yẹn òǹkàlùkù ń pariwo wọ́n ń pariwo ibo nìyàwó yín wà gan ibo ni àwọn ọmọ wà ọwọ́ ní lọ́ọ̀yà kan lu òyìnbó ó dàbí ẹni pé lọ́ọ̀yà yẹn àwọn bóyá bíi ìyàwó wọ́n ti gbéṣẹ́ fún mọ̀ yẹn pé kọ́ mọ báwọn béèrè lọ́wọ́ pásítọ̀ Sam Olúalọ́ wípé ibo lọ́mọ àwọn wà ṣé ẹ mọ̀ pé tọ́rọ̀ bá ti dà bẹ́ẹ̀ yẹn àwọn tó ní làákàyè nínú àwọn kìrìsìtẹ́nì àwọn tó ní làákàyè tó lóye nínú àwọn CAC members wọn nínú àwọn tí wọ́n jọ jẹ́ olùjọ́sìn papọ̀ nínú àwọn tí wọ́n jọ jẹ́ pastors papọ̀ àwọn tó nífẹ̀ẹ́ bàbá yìí wọ́n máa pè é wípé bàbá ẹ fura sí tí wọ́n ń sọ yìí dáadáa o ẹ ṣe àkíyèsí tí ohun tí àwọn èèyàn ń pariwo yìí pé ibo nìyàwó yín wà ibo làwọn ọmọ wà kó tó di wípé ọ̀rọ̀ ó diranto kó tó di pọ́rọ̀ ó fẹ̀jú kẹ́kẹ́ kó tó di pé ọ̀rọ̀ máa tàn káàkiri gbogbo àgbáyé ibi tí ọ̀yẹ́ kọ́rọ̀ yìí ó dé tí ó débẹ̀ tí ó tún tayọ bẹ̀ mo pa àwọn kan tí ń gba pásítọ̀ yìí nímọ̀ràn bọ̀bí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ni pé ajá tó má sọnù ẹni gbọ́ fèrè ọdẹ ajá tó má sọnù ṣẹ́ o ẹni gbọ́ fèrè ọdẹ àníṣe ajá tí ó sọnù ẹni gbọ́ fèrè ọdẹ ajá tó má sọnù ṣẹ́ o ẹni gbọ́ fèrè ọdẹ ajá tí ó sọnù ẹni gbọ́ fèrè ọdẹ ajá tó máa sọnù o ẹni gbọ́ fèrè ọdẹ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọdẹ nugbó àwọn tó ní làákàyè tó lọ́gbọ́n tó lóye tí wọn ò fẹ́ kí bàbá yìí ó ṣubú táwọn ń wo oríṣiríṣi wàhálà tó wà níbi iṣẹ́ pásítọ̀ṣìp oríṣiríṣi wàhálà tó wà mẹ́ kéèyàn ó tó dìde kún ó tó mọ̀yàn kéèyàn ó tó rí àwọn ọmọ ìjọ ṣàjọ kí chọ́ọ̀chì ó tó pé kínní ìkejì kẹta kó tó di pé èèyàn tún ń gba oyè kóyè èèyàn rìnrìn àjò kúnrin àjò lórí ìrìn ìtísìn lọ́rùn yìí táwọn mọ rírì rẹ̀ tí wọ́n mọ kókó rẹ̀ wọ́n ń pe bàbá yìí wọ́n ń gbà nímọ̀ràn wọ́n ń gbà níyànjú pé bàbá tí àwọn ayé ń pariwo yìí ẹ má jẹ́ kó fẹjú kẹ́kẹ́ ohun tí àwọn ayé ń sọ yìí ẹ má jẹ́ kó di ọ̀ràn ńláńlá mọ́ yín lọ́wọ́ torí wípé ọ̀rọ̀ ṣòro ní fẹ́lẹ́ àwọn olóògbé ti máa ń sọ pé if you don't treat a problem will soon come and treat you ẹgẹ́ tí mo sọ yẹn sì tó o bá tètè yanjú ìṣòro tó o ní ẹ má bínú èbó tí mo sọ yẹn o tó o bá tètè yanjú ìṣòro tó o ní tí ìṣòro bá fi pẹ́ ńlẹ̀ tó gbọ́n tí ìṣòro jẹun tó kánú tẹ́sẹ̀ rẹ̀ ranlẹ̀ iṣẹ́ ṣe kí ìṣòro padà yanjú ẹni yẹn o pé wọn bá tètè yanjú ìṣòro yẹn àwọn kan ń pa lákèsí wọn bá ìkó etí kún ó kó etí kún then lọ́ọ̀yà kan wà ń lo òyìnbó tí wọ́n ní pé àwọn mọ̀lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ àná gbéṣẹ́ yẹn fún pé kọ́mọ báwọn béèrè pé ibo ni ọmọ àwọn wà
instead tí bàbá yìí ó fi dá lọ́ọ̀yà yìí lóhùn nítùbí nùbí kí wọ́n jọ sọ̀rọ̀ one on one, kí ni tí ń ṣẹlẹ̀ gan, kí ni tí ń ṣẹlẹ̀ gan, kí ló wà lábẹ́ ẹ̀ gan, kí ló fa ariwo, níbo ni ọmọ àtìyàwó rẹ̀ wà. ṣé mọ̀ pé irú pásítọ̀ yẹn ó yẹ kó káyọ ọjọ́ orí kó ń bẹ́ o, eléyìí sọjọ́ orí mọ́ o, kódà bí lọ́ọ̀yà yẹn ọba tó lọ́jọ́ orí tí ò tó nípò, ẹgẹ́ tàrí yẹn ṣe òǹkálukú wà nípò rẹ̀ ni, òǹkálukú dẹ̀ ń ṣe iṣẹ́ rẹ̀ ni. ó yẹ kí bàbá yẹn lè respond sí lọ́ọ̀yà yẹn wípé n tó ń ṣẹlẹ̀ ní òpó káàkà, tí bàbá yẹn ó fi respond wọ́n ní kó respond. another lawyer ló náà ló lọ sá sí abẹ́ rẹ̀ wípé kí wọ́n dá ìyẹn lẹ́nu dúró pé kí ariwo kí ló ń pa yẹn, kò lẹ́tọ̀ọ́ láti máa parú ariwo yẹn fóun. àwọn tó wá jó nímọ̀ràn tó jẹ́ lọ́gbọ́n tó jó lóye wọ́n wá ń gbọ́rọ̀ yẹn yẹ̀wò wípé eléyìí sọ̀rọ̀ pé à ń lo lọ́ọ̀yà. ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa o, ẹjọ́ mi ń bẹ wọ́n ló nídìí kan fọlọ́pàá mú yàn, ẹjọ́ mi ń bẹ ẹgbẹ́ lọ ilé ẹjọ́, ẹjọ́ mi ń bẹ ilé ẹjọ́ gangan sọ fún yín pé ẹ sẹ́tù, ẹ bá lè rí sẹ́tù, tẹ́ ẹ bá wá rí sẹ́tù àwọn ó ṣèdájọ́ bí ọba ṣe yẹ. ẹ wàá rí yẹn sìn omi ìgan dẹ̀ ní kò ní dàgbọ́ ọlọ́pàá, bóyá ládùúgbò náà ó sọ pé kí ló dé tẹ́ ń fà yìí ò le tó báyìí, táwọn àgbààgbà bá ti wà ń bẹ̀, táwọn ọlọ́gbọ́n onílàákàyè onímọ̀ olóyè bá ti wà ń bẹ̀, àwọn ó pè wọ́n jọ, kí ló ṣẹlẹ̀ eléyìí ó sọ tẹ̀tẹ̀ wọ́n sọ tiẹ̀ wọ́n padà rẹ̀ á dẹ̀ tán síbẹ̀, ìfẹ́ ó tún wà padà. ẹ wàá rí yẹn sìn dẹ́ omi ń bẹ nu agboolé gangan, omi ń bẹ láàrin ọkọ àtìyàwó inú yàrá lẹ́tì yanjú gbogbo ẹ̀ tí ò ní hàn táwọn tó rà nulẹ̀, gbogbo ẹjọ́ náà kọ́ ni àwọn ẹgbẹ́ síta. ṣùgbọ́n dàbí ẹni wípé ìmọ̀ràn tí wọ́n ń fún bàbá pásítọ̀ Samuel Alọ́yìí, bàbá yìí ọkọ̀ etí ìgbọ́ sí gbogbo ẹ̀, bàbá yìí ọkọ̀ etí gbígbọ́ síbẹ̀ o. bàbá yìí rìnrìn wípé òun fẹ́ fi lọ́ọ̀yà sẹ́tù àárín yẹn ni, òfin lòun fẹ́ fi sẹ́tù rẹ̀. dẹ̀ wọ́n sì ń béèrè, àwọn èèyàn ń sọ, àwọn pásítọ̀sì yòókù tẹ́ ń pariwo, wọ́n ń sọ̀rọ̀ èèyàn tó máa fi òfin gbé máa pọ̀ ẹni pé nǹkan ti dé, pé àwọn pásítọ̀ tó máa sáàfù níwèé máa pọ̀. wọ́n ní kò ní níye because wọ́n ń tú jáde sí i ní lójoojúmọ́ wípé Pastor Sam Olúalọ́, where is your wife? ìyàwó ẹ̀ ń kọ́, àwọn ọmọ ẹ̀ ń kọ́, ibo ni wọ́n wà, condition wo ni wọ́n wà gangan, ipò wo ni wọ́n wà, kí ni ń ṣẹlẹ̀ sí wọn, ibo ló gbé wọn sí. ẹ̀wọ̀ àárín yẹn ni mo fi ń sọ bí fídíò tó kọjá wípé ọ̀rọ̀ yìí ti lọ́wọ́ nú, ẹ má jẹ́ ká tara wa o, ejò ti lọ́wọ́ nú. ejò tó dẹ̀ lọ́wọ́ nú yẹn màá ṣàlàyé ẹ̀ fún wa. ẹ rí wípé tá a bá fura sí ti ń ṣẹlẹ̀ yìí, mo fi sọ pé kẹ́ ẹ subscribe sí channel yìí, ẹ follow channel yìí, bí fídíò bá ṣe ń jáde kẹ́ ẹ lè máa rí, kó jẹ́ pé fídíò ni ọmọ wa yín wá, kì í pẹ́ ń lẹ́mọ̀ wá fídíò. ọ̀rọ̀ ń bẹ́ǹdì ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ yẹn kéré lẹ́nu ṣùgbọ́n kẹjú nínú, ọ̀fẹ́ gan, kó tó di wípé ẹni tí òun pẹ̀lú ìyàwó rẹ̀ ọjọ́ wà mọ́ bí ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún, ọdún mẹ́fà ń lọ bí ọdún mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ ń gbà míì, kódà ó lè má tó ọdún gbà míì gan, tí wọn ò ti sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ tó ń kálukú ṣe bí ẹni pé wọn ò rí nǹkan kan tàbáwọn míì ò tiẹ̀ rí rárá. bọ́ńgbà tó dáríwo tó fẹjú kẹ́kẹ́, ibì kan náà ni ó ti fẹjú wá, ibì kan náà ló ti máa fẹjú wá o. mo ń wo fídíò màmá ìyàwó rẹ̀, wọ́n ń ṣe interview kékeré kan fún màmá ìyàwó ní tóun bá lọ lé rẹ̀ ó máa ń léhùn ní bí ajá, ìyẹn Pastor Samuel Alọ́ yẹn, màmá ló máa ń léhùn ní bí ajá, kò kí ń fẹ́ kóun jókòó, kò kí ń fẹ́ kóun pẹ́. ẹ wo àárín yẹn, bóyá màmá yẹn lọ kí wọn, bóyá lọ sọ nǹkan kan fún Pastor Samuel Alọ́ ni, ẹ wo àárín yẹn sì, bóyá ti ń ṣe ọmọ tiẹ̀ ló ń lọ, bóyá ń pa ọmọ ló fi lọ, bóyá ń pa tiẹ̀ ni. ẹ subscribe sí channel yìí, a mọ̀ tú iṣu lọ ni, a padà tú désàlẹ̀ kòkó tí ń ṣẹlẹ̀ gangan á mọ̀, ìtí ń ṣẹlẹ̀ gangan á mọ̀, torí pé ìtí ń ṣẹlẹ̀ nínú ayé ìsìn láàrin àwọn pastors. ọlọ́run kó ṣàánú wa, ọlọ́run kó ṣàánú wa, ọlọ́run kó ṣàánú wa. a ti rí chọ́ọ̀chì míì wà tí wọ́n ní wọ́n gbẹ́ foundation rẹ̀, ẹ má jẹ́ ká tara wa, èèyàn abẹ̀mí ni wọ́n dì wọ́n rúgúdú ní ẹni fi ṣe foundation ìmọ̀ye. chọ́ọ̀chì míì ń bẹ lórí ọ́tà báyìí ni wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀, wọ́n wú bẹ́ẹ̀ ní tí wọ́n bá bẹ́ẹ̀ nǹkan abàmì ni. níbi táwọn èèyàn dúró sí gbà míì wọ́n wu ibẹ̀ ẹnu ọ̀nà àbáwọlé oríṣiríṣi lẹ́nu géètì àbáwọlé. ìkan mọ́ gbọ́ Ìbàdàn wọn ti níyẹn ṣẹlẹ̀ tí wọ́n sọ wípé wájú chọ́ọ̀chì yẹn àwọn tó wà ládùúgbò fura nǹkan kan, wọ́n ní wọ́n wú bẹ́ẹ̀. ìgbà wọn wú bẹ́ẹ̀ kòkò dúdú ológbò ìgbò kó wọ́n bá ń bẹ̀ ológbò dúdú ńlọ jáde ń bẹ̀, wọn ò rí mú ọ̀dọ̀ ẹ̀wà nìyẹn sìn. so oríṣiríṣi
àwọn nǹkan àbàmì ló ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Christianity báyìí tó wá jẹ́ wípé àwọn pásítọ̀ rere, àwọn pásítọ̀ gidi, àwọn tó jẹ́ èèyàn Ọlọ́run nínú wọn gidi tí wọ́n dúró tọlọ́run tí wọ́n mú nǹkan míì mọ́ tí wọ́n sì dúró ti Jésù sẹ́m tí wọn ò ṣe àmúlùmọ́là kankan tí wọ́n ń gbàdúrà wọn bó ti tọ́ bó ti yẹ tí wọn ò tójú bọ ìbọ̀kúbọ̀ tí wọn ò wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọn ò sínú ẹgbẹ́ kan rádaràda ẹgbẹ́ kan rédèrè tó yẹ pé òyì tó bá ti ìlànà Jésù tí wọ́n ń sìn yẹn mu ìná wà ń bẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn kàńdà yìí á gbọ́n gbogbo wọn yọ pátápátá ni wọ́n fi ń bẹ bàbá yìí wò làwọn èèyàn fi ń pariwo yìí pé kí bàbá yìí ó tètè sọ̀rọ̀ jáde ìṣeéṣe kọ́wọ́ rẹ̀ mọ́ ìṣeéṣe kọ́wọ́ dọ̀tí ṣùgbọ́n tí èèyàn bá tètè sọ̀rọ̀ jáde ibi tí ò yẹ kọ́rọ̀ dé kò ní débẹ̀ ẹnu àwọn tí ò yẹ kó gbọ́rọ̀ ò ní gbọ́rọ̀ yẹn ńlọ́fà táwọn kan fi ń pariwo wípé ẹ sọ̀rọ̀ jáde ìtì máa mẹ́mẹ́ gangan jẹ́ wọn mọ̀ nítorí àmú tí wọ́n ti ń pariwo tí everybody ti ń sọ̀rọ̀ wípé pásítọ̀ Samuel Aló ìyàwó yín ń kọ́ àwọn ọmọ ń kọ́ ẹ mọ̀ pé nǹkan kan ń bẹ lábẹ́ rẹ̀ ẹ mọ̀ pé nǹkan kan ń bẹ lábẹ́ rẹ̀ o nǹkan kan ń bẹ lábẹ́ rẹ̀ pàápàá jùlọ tí èèyàn bá jẹ́ aṣíwájú níbì kan àwọn ìgbìmọ̀ gbọ́dọ̀ wá tí wọ́n mọ̀ ṣe check and balancing ní tí mo ń téèyàn túmọ̀ sí ni wípé ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń súyọ gbogbo bí nǹkan ṣe lọ wọ́n níwò pé ní ìjà síwájú so wọn níwò wípé ẹni tó ní chọ́ọ̀chì gangan wípé jẹ́ aṣíwájú àwọn ibi ìjọ ṣe lè dùnnú o bí ìjọ ṣe lè tó gidi ẹni tó ní chọ́ọ̀chì lóòótọ́ ó lè ní chọ́ọ̀chì ìsìlẹ̀ mẹ́wàá kó ní diaspora kó ní ilẹ̀ Yorùbá tàwa kó pọ́n káàkiri gbogbo Africa countries ṣùgbọ́n gangan gbọ́dọ̀ láwọn tí wọ́n máa check ẹ̀ yá tẹ́ pé tí ìṣẹ̀ṣẹ̀ gbé bá fẹ́ wà bí ìfẹnukọ́ bá fẹ́ wà wọ́n lè máa pé bàbá padà wípé ẹ ṣàkíyèsí àárín yìí o ẹ ṣàkíyèsí àárín yìí o kìí ṣe pé ìpè yẹ̀yẹ́ kìí ṣe pé à ń fi rẹ̀ ní pẹ̀gàn rárá ìyẹn ni ìrìn àjò fi lè tọ́ inú fi lè dà but ibi tí check and balance ò bá wà tí ò sáwọn tó ń darí pásítọ̀ gangan tí wọ́n lè máa gba pásítọ̀ nímọ̀ràn tí wọ́n lè máa fún pásítọ̀ ní kọ́ńbà bóyá ó ti fẹ́ tayọ àyè tí wọ́n lè fọgbọ́n fà padà pé ààrẹ yẹn ọ̀tọ̀nà eléyìí ọ̀tọ̀nà ẹ̀wà rí ẹ̀ sìn ń fa àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors yìí dẹ́ńtà bá wò lọ gangan àwọn tí ń lọ chọ́ọ̀chì gangan wọ́n ń ṣàkóbá fún àwọn pastors wọ́n ń ṣàkóbá fún wọn ọ̀nà tẹ́lẹ̀ fi ń ṣàkóbá fún wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ti pọ́n wọn lé wọ́n ti gbé wọn gẹ̀gẹ̀ wọ́n ti rà wọ́n gẹ̀gẹ̀ wọ́n ti sọ wọ́n di ẹlòmíì fẹ́ lè sọ wọ́n dọ́lọ́run ẹlòmíì gangan ti gbàgbé Ọlọ́run ti gbàgbé Jésù wọ́n ti gbàgbé Jésù o pásítọ̀ yìí gangan ni ẹlòmíì mú ìfún gan àṣẹ tí ọkọ ń panu lé fáwọn obìnrin míì kò múlẹ̀ mọ́ ní tí pásítọ̀ bá fi preach nínú church ìní ń ṣẹlẹ̀ nínú ilé ẹlòmíì tàbí ìyàwó mi tó lọ gbàmọ̀ràn nípa ọkọ ẹ̀ lọ́dọ̀ pásítọ̀ tí pásítọ̀ dẹ̀ mọ ọkọ tí èsì pé chọ́ọ̀chì pásítọ̀ lọ́kọ́ ń wá ẹ̀wà rí yẹn ṣe ìmọ̀ràn tí pásítọ̀ bá wá fún ìyàwó yẹn tó bá délé ń lòun fi ń wùwà sọ́kọ wá dàbẹ́ ni pé òfin àṣẹ tọkọ ń panu lé kò múlẹ̀ mọ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nípa àṣẹ pípa ń gbọ́dọ̀ sí pásítọ̀ lẹ́nu lágbọ́jú gbà mí ó ti tú ọ̀pọ̀lọpọ̀ ilé ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó ti kọ́ra wọn kalẹ̀ wọ́n ti túká pàápàá jùlọ àwọn tí chọ́ọ̀chì wọn tí èdè pójú ọ̀nà kan làwọn méjèèjì ti ń lọ sí chọ́ọ̀chì ṣe pé máa ṣẹlẹ̀ chọ́ọ̀chì tẹ́ni yìí tọkọ ń lọ ó lè ṣe pé nǹkan ni ìyàwó ń lọ chọ́ọ̀chì tíyàwó ń lọ ó lè ṣe pé náà kọ́ ni ọkọ ń lọ kódàgbà mi ò tún máa ṣe táwọn bá ti gbọ́njú tí wọ́n ti dàgbà ó ṣe é ṣe kọjá wípé chọ́ọ̀chì táwọn ó tún máa lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni chọ́ọ̀chì wá di oríṣi mẹ́ta ẹwà rí ẹ̀mú padà bọ̀ á gbádùn ètò yìí o á gbádùn ẹ̀ dáadáa. dẹ́n pàápàá jùlọ àwọn à ń wá ọkọ lóríṣiríṣi láwọn ọmọge tó fáìn tó rẹwà tó wà pa tó kúnnú chọ́ọ̀chì rẹpẹtẹ tó yẹ pé torí ọkọ wíwá ẹni wọ́n fi ń wá sínú chọ́ọ̀chì pásítọ̀ mẹ́ẹ̀ àwọn míín wà ọkùnrin ni wọ́n torí pé ìyàwó olórí ìyàwó alárùbáríkà ni wọ́n ń wá tí wọn ò rí náà fi ń wá sínú chọ́ọ̀chì wá jẹ́ wípé àwọn tí ń wọ́kọ àwọn tí ń wá ìyàwó gbogbo wọn ń wá sínú chọ́ọ̀chì tí wọ́n ń gbàdúrà fún wọn táwọn míín rí ogunlọ́gọ̀ ń rí àwọn ogunlọ́gọ̀ ò rí ṣùgbọ́n àwọn míín náà tún há wọ́n há sọ́wọ́ pásítọ̀ bí ọmọge bá ti dá gidi tó rẹwà tó wọ pásítọ̀ gan lójú tí pásítọ̀ dẹ̀ múyàwó ẹ̀ wá sínú chọ́ọ̀chì yẹn tí wọ́n jọ ṣe papọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn congregations gan ọmọ ìyàwó pásítọ̀ tí wọ́n dúndò wípé bóyá wípé àwọn dá wà ní kò síyàwó kò sí kankan ìṣeéṣe pé wọ́n ti jà ó ti pé tàbí oríṣiríṣi nǹkan ló lè fà á
ẹwà nìyẹn sìn ń mú kí àwọn à ń fún wọn lómi ni o, omi ìtura ni o, bọ́ọ̀lù ń pè òróró kinní kan ni o, oríṣiríṣi nǹkan ọṣẹ ni o, oríṣiríṣi nǹkan àwọn àjò tí wọ́n ń ṣe fún wọn láti fi jẹ́ pé kíkéde kíkún wọn bọ́ lọ́wọ́ ìdèṣù àfẹ́fẹ́ sọ ìdè ṣẹ́tánì, kí wọ́n bọ́ lọ́wọ́ ìdè ṣẹ́tánì, kí wọ́n bọ́ nípa ìdè ayé. ẹwà nìyẹn sìn ni pásítọ̀ míì ti ń gbé nǹkan míì lé àwọn obìnrin míì lọ́wọ́, láwọn ọmọge tó rẹwà tó fáyìn gidi tó jẹ́ pé ọkọ ló ń wá lọ sọ́dọ̀ rẹ̀, pásítọ̀ ti dé tó jẹ́ pé ara wọn ni pásítọ̀ máa fi ń ṣe ìtura. ẹ̀gẹ́ta rí yẹn sìn wọ́n á máa gbé wọn lòtẹ́ẹ̀lì lẹ́fíwẹ̀ ọmọ wá sílé pásítọ̀ máa ti nù kọ́dà àwọn míì sọ pé nínú ọ́fíìsì gan pé wọ́n ń káwọn míì mọ́ tẹ́ pé wọ́n ń tu àwọn obìnrin lára ńbẹ̀ tí wọ́n bá wọn sùn. ẹ wo àárín yẹn sìn so oríṣiríṣi ọ̀nà tí àwọn obìnrin ń gbà tí wọ́n fi han àwọn pásítọ̀ sí ilé mọ̀, táwọn pásítọ̀ náà fi han ara wọn lé mọ̀, oríṣiríṣi ọ̀nà táwọn pásítọ̀ náà ń gbà láti han àwọn congregation lè mọ̀ ọ̀pọ̀ lóríṣiríṣi. pàtàkì jùlọ a tún fura sí wípé nípa wípé kí chọ́ọ̀chì ó dàgbà sókè, chọ́ọ̀chì mi tẹ́ bá ṣẹ̀ dá kalẹ̀ ojú pásítọ̀ gangan ó ti gùn, yóò ti gùn, yóò mọ̀ wà àwọn tó ti ní chọ́ọ̀chì ńlò òyìnbó lóríṣiríṣi countries, lóríṣiríṣi àwọn state Nàìjíríà yìí gan, lóríṣiríṣi àwọn countries ní Africa countries tẹ́ pé chọ́ọ̀chì ti wà lóríṣiríṣi tọ́dẹ̀ gbòòrò tọ́tọ́tọ́ lámìlaka tó jẹ́ ìlú mọ̀ọ́ká ayé mọ̀ọ́ká. ẹwà nìyẹn sìn ojú pásítọ̀ mi náà ó ti wọ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ dúró dorí Ọlọ́run mọ́, ọ̀pọ̀lọpọ̀ dúró dorí Ọlọ́run pé látọ̀dọ̀ Jésù ni látọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n dúró mọ́, ọ̀nà kọ̀nà ni ó ń kálukú wá rìn láti fi jẹ́ wípé chọ́ọ̀chì tiwọn náà lámìlaka ó gòkè àgbàdẹ, àwọn náà jẹ́ pásítọ̀ tí gbogbo ayé mọ̀, tó lówó tó ní dúkìá rẹpẹtẹ tó ní gbogbo ẹ̀ rẹpẹtẹ. ẹwà rí yẹn sìn yìí tí ó gẹ́bí táwọn ń sọ́bọ̀ lórí ti pásítọ̀ Sam Olúalọ́ yìí ń tí ọ̀pọ̀lọpọ̀ wà máa fẹ̀mí rò nìyẹn wípé ń tó bá fà á tí gbogbo àgbáyé fi ń pariwo, tí màmá tó bí ìyàwó ẹ̀ fi ń pariwo, tí gbogbo àwọn fámìlì ń pariwo, tí gbogbo àwọn èèyàn ń pariwo, tí lọ́ọ̀yà ń pariwo wípé fìyàwó ẹ̀ hàn, ibo nìyàwó ẹ̀ wà, ibo làwọn ọmọ wà. ẹ jẹ́ ká ṣàkíyèsí gidi, ẹ jẹ́ ká ṣe àkíyèsí rẹ̀ gidi. ọ̀rọ̀ tó ní wéètì ló lè kéré lẹ́nu sísọ pé ibo nìyàwó ẹ̀ wà, ibo làwọn ọmọ wà. gbólóhùn tá a sọ yẹn lè kéré, ó lè má ní ìtumọ̀ létí àwọn àmì bọ̀ tá a bá jókòó dáadáa, tá a bá rò á rí i pé ọ̀rọ̀ tó ní làákàyè, tó ní wéètì, tó ní òrìn gidi ni. tí gbogbo ayé bá ń pariwo wípé ibo ni ìyàwó rẹ wà, ibo ló kọ́ àwọn ọmọ rẹ sí, ibo làwọn ọmọ wà, ẹ jẹ́ ká kíyèsí. ó ní tí àwọn tí ń pariwo yẹn ti rí, ó ní nǹkan àṣírí tí wọ́n ti rí, ó ní nǹkan àkọ́kọ́ tí wọ́n ti rí tí àwọn ò fẹ́ bẹ́ spíkà rẹ̀ síta, tí wọ́n ò fẹ́ sọ jáde straight, tí wọ́n ò fẹ́ sọ jáde fún gbogbo ayé kó má dàbí ẹni pé wọ́n ń fi pásítọ̀ yẹn, pásítọ̀ Sam Olúalọ́, tí ó dàbí ẹni pé wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, tí ó dàbí ẹni pé wọ́n tú àṣírí rẹ̀ síta. àwọn ò fẹ́ rìn bẹ́ẹ̀, ìdí tèmi ń rò nìyẹn o, torí pé tí wọ́n ń pariwo wípé ibo ni ìyàwó rẹ wà, ibo làwọn ọmọ wà, òun lè ti rásìrí ibi tí wọ́n wà kan ti fi hàn, tàbí kóun gangan ti fojú ara rẹ̀ rí fúnra rẹ̀, tàbí kíyàwó gangan ti yọ sí i kó lọ ṣàlàyé àwọn nǹkan kan fún, tàbí káwọn rásìrí nǹkan kan wípé nǹkan kan ṣẹlẹ̀ láburú síyàwó, tàbí ká tiẹ̀ má rí ìyàwó rárá táwọn ọmọ. oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀, kọ́lọ́ má jẹ́ ká burú kó ṣẹlẹ̀ sí láyìn wa, má jẹ́ ká burú kó ṣẹlẹ̀ sí wa. ẹni tí nǹkan ó ṣe aburú ó ṣe tí ó fi kọ́ wa lọ́nà Ọlọ́run má jẹ́ ká rí i. ìdí nìyẹn tẹ́mi fi ń gba pásítọ̀ Sam Olúalọ́ nímọ̀ràn wípé ó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ sí i, ó yẹ kí wọ́n ti bẹ́ jáde, kí wọ́n ti sọ tẹnu wọn jáde. ntọ́fà táwọn èèyàn fi ń pariwo ibo nìyàwó wà, ibo nìyàwó wà, ó ní ntójú rí. bí ajá ò bá dẹ̀ rí kò kí ń gbó, tí ajá ò bá rí kò kí ń gbó, ajá tí ò bá rí nǹkan kan tí èdè ṣe pé bí ń pa, tí èdè ṣe pé kòkòrò ń jẹ lára, jẹ́ ló máa jókòó lẹ̀, jẹ́ ló máa jókòó lẹ̀. ọ̀bọ̀ tó bá ti di wípé ó rí nǹkan kan, ó lè wà lórí ìjókòó máa gbó. ẹ̀yin lè wà ráǹdì kẹ́ má rí nǹkan kan, ó ní ntájá yẹn rí tó fi ń gbó, ó ní ntájá rí òde ń pàápàá jùlọ. mo ń padà bọ̀ wá, ẹ káàbọ̀ padà. ẹ jẹ́ ká tún ṣàkíyèsí, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn pastors, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ sínú church. a ti rí àwọn pastors lórí ayélujára yìí náà tí wọ́n ti há sọ́wọ́ òfin nípa oríṣiríṣi ẹ̀ṣẹ̀, oríṣiríṣi ìtàjẹ̀sílẹ̀, oríṣiríṣi ọ̀nà àgbákò tí wọ́n ti rìn, oríṣiríṣi ọ̀nà àbàmì tí ọ̀pọ̀lọpọ̀ ti kọwọ́ bọ̀ sọ̀lọ̀ tí ò ṣe yọmọ. àwọn míì há síbẹ̀, àwọn míì bí wọ́n ti ń ṣe lọ́wọ́ ńlá sí wọ́n ti tú. a rí àwọn pásítọ̀ tó jẹ́ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé o, láti fi jẹ́ pé kí wọ́n mọ̀ wọn, kí wọ́n jẹ́yàn.
wọ́n ń pa ara àwọn ọmọ church members wọn, wọ́n ń pa àwọn tí ń bà nú wá sọ́dọ̀ wọn wípé ẹ ràn wá lọ́wọ́, wọ́n ń pa àwọn tó jẹ́ wípé wọ́n wá ń gbàdúrà lọ́dọ̀ wọn, ọ̀tọ̀ ni tí wọ́n bá wá, ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe fún wọn, tí wọ́n ń lo kádàrá wọn. Àwọn míì ń bẹ tí wọ́n ń pa wọn physically, tí wọ́n ń lo ẹ̀yà ara wọn. Kódà àwọn míì àtún gbọ́ wípé àwọn míì wà tó jẹ́ wípé wọ́n ń báyàn ṣe àjò bí oṣólẹ̀ bí oògùn owó bówó ṣe dé. Oríṣiríṣi là ń gbọ́, oríṣiríṣi là ń rí lórí ayélujára. Kọ́nà ọba kó fi sọ rẹ̀ sọ wa, kó dáàbò rẹ̀ bò wá, kó má jẹ́ kí àwọn pásítọ̀ alákatakítí ìwà, àwọn pásítọ̀ burúkú, àwọn pásítọ̀ sátánì, kọ́lọ̀ má jẹ́ kí wọ́n ba àwọn pásítọ̀ gidi jẹ́, kọ́lọ̀ má jẹ́ kí wọ́n ba ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ báwọn ti ń ṣe lọ́wọ́. Olùdàdúrà táwa ń gbà fún mùsùlùmí lèmi, bọ̀ mí lè torí pé mo jẹ́ mùsùlùmí kí n ṣépèlé ẹ̀sìn ti tẹlòmíì. Bá a ti ń ṣe program lórí àwọn kìrìsìtẹ́nì là ń ṣe lórí àwọn mùsùlùmí, là ń ṣe lórí àwọn babaláwo. Gbogbo ń tèmi dúró lé lórí tí mo sì wáyé lórí pé àlàáfíà nílẹ̀ Yorùbá, àlàáfíà fún gbogbo àwa tá à ń gbé àjọmọ Yorùbá ní ajálejò ní nílẹ̀ Yorùbá, torí pé tílẹ̀ wa bá túbà tó tùṣẹ́ fún gbogbo àwọn ẹ̀yà míì tí ń gbé dọ̀ wa, wọn ò ní hàn àwọn ọmọ wa lè mọ̀ lọ́dọ̀ tiwọn náà. tó ká nígbàgbọ́ wípé báwọn ọmọ tí wọ́n ṣe ń gbé dọ̀ tiwa làwọn ọmọ tiwa náà ń lọ gbé ọ̀dọ̀ tiwọn. Ọwọ́ tá a bá wá fi mú wọn, àdúrà tá a bá ń ṣe fún wọn làwọn náà máa ń ṣe, ọwọ́ ẹ̀ náà ó fi mú àwọn ọmọ tiwa náà tó wà lọ́hùn. A ò fẹ́gun àfẹ́ wàhálà. Ìdí nìyẹn tá a fi mú tọ́ọ̀chì dání tá à ń tàn káàkiri gbogbo díẹ̀ sí wa tó já síwájú wa, àdẹ̀ ní figbá kankan bọ̀kan nú. Kò séyìí tí ọwọ́ wa máa bọ ọ̀rọ̀ rẹ̀ tá à ní tírìtẹ̀ látòkè délẹ̀. Àgbọ̀n yẹbẹyẹbẹ, àgbọ̀n àjọ, àdà ọ̀rọ̀ rẹ̀ sínú àjọ, àsọ di bí èlùbọ́. Àjọ dáadáa àwọn tó dá ń bẹ̀ á kó wọn sínú tray, àwọn tí ọ̀dá ń bẹ̀ á kó jáde tí gbogbo ayé òrìbọ̀. Tí wọ́n bá sọ yìí sẹ́ni pé wọ́n ń pariwo fún un, gbogbo àwọn èèyàn tí ń pariwo, wọ́n ń ké, wọ́n ń sọ fún un lóhùn ẹ̀lẹ̀. Bàbá yóò ti fẹ́ gbọ́, bàbá yóò ti fẹ́ gbà. Àwọn ọ̀rọ̀ mi ń bẹ, ẹ má jẹ́ ká tanra wa, tí èsì ọ̀dọ̀ lọ́ọ̀yà lẹ́yẹkẹ́ kọ́kọ́ sáré lọ. Àwọn ọ̀rọ̀ mi ń bẹ tí èsì pé mọ́ṣáláṣí àbí chọ́ọ̀chì tàbí ojúbọ lẹ́yẹkẹ́ kọ́kọ́ sáré lọ gbàdúrà. Ẹ wà ní yẹn sìn, wọ́n ń sọ nínú àwọn ẹ̀sìn kan wípé tọ́ ọ bá ṣe jàǹbá fẹ́ nìkan, tọ́ ọ bá han ẹnìkan lè mà, tí ẹni yẹn tí wọ́n ń fún kùn mẹ́ lọ́rùn wípé jàǹbá tó ṣe fún àbí nǹkan tó gbà lówó òun dá padà. Bọ̀kàkà tẹ́lẹ̀ mi ò fi dá nǹkan yẹn padà, yóò wá lọ chọ́ọ̀chì, yóò lọ mọ́ṣáláṣí, yóò lọ ilé Ifá, yóò wá máa lọ ṣe àdúrà ń bẹ̀, yóò máa lọ ṣe sàrà ń bẹ̀. Àwọn aṣíwájú tó wá bá ń bẹ̀, àfáà ni, pásítọ̀ ni, babaláwo, àwọn àtọ̀ fún mi pé ẹni tó ọ̀sẹ̀ gangan ni kó lọ bá lọ ṣe àtúnṣe lọ́dọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn ìwé mímọ́ sọ, ó lè hàn yàn lé mọ̀ ń bì kan kó wá gbé báíbù, kó gbádùn Kùránì, kó gbẹ́sẹ̀ fada ní kó máa kà á kọ́lọ̀ kó dárí jẹ. Ẹni tó ọ̀sẹ̀ ni kó tú kalẹ̀, ẹni tó gba nǹkan lọ́wọ́ ẹ̀ tí o lọ́nà èrú ni kó gbé fún padà, ẹni tó yàn jẹ ẹni kó dá nǹkan tó fi yàn jẹ padà, ẹni tó sísì ẹ̀tọ́ rẹ̀ yẹn gangan ni kó dá ẹ̀tọ́ rẹ̀ padà fún, ẹni tó gbà mọ̀ràn burúkú yẹn ni kó lọ tọ́ sọ́nà padà, ẹni tó yáwó lọ́wọ́ rẹ̀ lówó tó pọ̀ kàkà kó fún padà, ó kó fún otẹ̀ lówó yẹn lọ́wọ́, ó tún wá ń gbà aládùúgbò àgbẹ̀ kó lè gbàgbé rárá, òun gangan ni kó lọ dá owó tó yá padà fún. Ọjẹ́ bẹ́ẹ̀ ẹ wo àárín yẹn. So ọ̀nà táwọn àádì pásítọ̀ àádì kìíní yìí tí wọ́n ń rìn, láwọn pásítọ̀ alágídí, àwọn fake pastors tí wọ́n ń rìn yìí ń mú kí ẹ̀rù ó ba gbogbo ayé. Dẹ̀ wá jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa. Ẹ rí pọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ míì gan tí wọ́n gan fẹ̀ ju ti babaláwo lọ. Àwọn babaláwo là ń pariwo wípé babaláwo wọ́n ń ṣe wá o, wọ́n ń ṣẹ̀yìn o. Tá a bá wá wà lọ tá a wá bọ̀, àwọn babaláwo tí wọ́n ń pariwo yìí a mọ̀ wípé gbogbo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé yẹn, torí tò tèmi yìí ò tọ́ ni o, wà ní parọ́ o. Gbogbo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé Yorùbá, gbogbo àwọn oògùn tó jẹ́ tàn bàbá wa, ọwọ́ wọn lẹ́ẹ̀tì bá gbogbo ẹ̀. Gbogbo oògùn pátá tí ń bẹ nílẹ̀ Yorùbá, ọwọ́ babaláwo lẹ́ẹ̀tì bá. Ṣùgbọ́n àwọn oògùn láàbì yìí, oògùn àbílẹ̀, oògùn àgbákò yìí, wọ́n èé sábà rá àwọn bàbá yìí mú. Wọ́n èé sábà rí wọn mú pé wọ́n ṣe wá, wọ́n sẹ́yìn, wọ́n pààyàn, wọ́n tó sólẹ̀ fún ẹsẹ̀ kankan fún wọn èé sábà rí wọn mú. Àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì yìí náà wọ́n mú bẹ́ẹ̀. Àwọn méjèèjì náà wọ́n dẹ̀ ń fọwọ́kùn fún àwọn oníṣẹ̀ṣe yìí lọ́rùn pé àfi dandan káwọn paná adẹ́bọ rẹ́. Gbogbo nǹkan burúkú tí wọ́n láwọn adẹ́bọ yìí ń ṣe, ọ̀dọ̀ pásítọ̀, ọ̀dọ̀ àfáà mùsùlùmí wọ́n ti ń rí jù. Ìlọ́wọ́ jẹ́ kó jẹ́ ìkàyà fún kálukú. Dẹ̀ kí ni pásítọ̀ yìí gangan ṣe? Àbí kẹ́ ẹ subscribe sí channel yìí o. Á túṣu désàlẹ̀ kòkò, á gbọ́n bàbá yìí yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́, á tẹ̀lé tò yìí dáadáa, á tẹ̀lé bí bá ṣe ń lọ ọ̀kadà lágùn, á gbá tẹ̀lé ń di ní báyìí. Gbogbo tá à ń bá ń rí ìlànà fi ṣe fọ́nrán jáde tó kálukú sì máa gbọ́. Àwọn pásítọ̀ ti ń pe bàbá yìí lẹ́yìn tipẹ́tipẹ́.
wọ́n ti ń pè é tí wọ́n ti ń kìlọ̀ fún bàbá yìí tí wọ́n ti ń pa á ṣàkíyèsí wípé kó fura ariwo táráyé ń pa yìí kó tètè ṣe ìgbésẹ̀ lórí ẹ̀. ìyàwó ẹ̀dà ìyàwó ẹ̀ ń kọ́ ibo ló fi ìyàwó ẹ̀ sí kọ̀ǹdíṣàn wo ni ìyàwó rẹ̀ wà ṣé láàyè ló wà ní àbókù àwọn ọmọ ń kọ́ sáwọn ọmọ ń bẹ láàyè àbí wọ́n ń bẹ láyé ṣé orílẹ̀-èdè yìí wọ́n wà ní àbò orílẹ̀-èdè míì tí wọ́n ti dẹni ilẹ̀ ni àbí wọ́n sì wà lórí iyẹ̀pẹ̀ ṣé tí wọ́n ti dẹni tí wọ́n ti lò fi jóògùn ni àbí wọ́n sì wà lábẹ̀mí àbí wọ́n wà láyé bí aláìwà. ìgbà míì ń bẹ ẹ̀rẹ́ lómi wọ́n kàn rí pé orí ti dàrú ẹlòmíì kò ní àlàáfíà mọ́nú ayé ẹlòmíì ń sọ wà lórí bẹ́ẹ̀dì tí wọ́n tẹ́ sí tí ọ̀jọ́ eegun tí ọ̀jọ́ èèyàn. so oríṣiríṣi àwọn tó dẹ̀ ń rẹ́ àwọn tó ti mo rò pé ti ráṣìírí yìí àwọn ni wọ́n ń pe bàbá yìí wípé ibo nìyàwó ẹ̀ wà ibo làwọn ọmọ wà kí ni ń ṣẹlẹ̀ sí wọn gangan. ẹ gbéyàwó yín jáde bàbá pásítọ̀ ẹ kó àwọn ọmọ yín jáde ẹ jẹ́ ká rí ẹ fi hàn aráyé. ṣé ẹ gbọ́ ẹ̀mọ̀ kọ́rọ̀ tí mo ṣe tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn níwèétí gan o ọ̀rọ̀ yẹn dẹ̀ nítumọ̀ tó lágbára gidi ntọ́ wà lábẹ́ rẹ̀ ó tóbi hẹ̀rìmọ̀ ó tóbi kẹ̀kẹ́ but ẹni tọ́rọ̀ kàn gangan mi ò rò pọ́ ka ọ̀rọ̀ yìí sí mi ò rò pọ́ ka ọ̀rọ̀ yìí sí òbí kan tó bá ka ọ̀rọ̀ yìí sí ni báwọn èèyàn ṣe ń pariwo tó ń kálukú ń sọ̀rọ̀ yìí ó yẹ kí bàbá yìí ó ti jáde ó yẹ kí wọ́n ti jáde o etí wọ́n ń bẹ lẹ́mìí bàbá yìí gangan ìní ò tí ì yé mo sọ pé à ń tẹ̀lé tòyí dáadáa tá a dẹ̀ túṣu désàlẹ̀ kòkò mọ́ padà bọ̀. Pastor Oluwalo, do you see what you have caused for yourself? Agídí ọkàn, ó máa ń bá tèèyàn jẹ́ ni. Níjọ́ kìíní àná, mo ṣe fídíò tí mo bá yín sọ̀rọ̀ pé mo bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú Ọlọ́run ẹ jọ̀ọ́ ìyẹn níjọ́ kìíní àná. Lórí mo ní allegation yìí concern ayé yín, ministry yín, marriage yín, kò sí tí mi sọ̀tàn. Mo bẹ̀ yín, ẹ jẹ́ ká fi yes or no tàbí wọ́n wà lálàáfíà ká fi pa ẹnu àwọn olùfisùnmọ́ ìṣẹ̀lẹ̀ fárígá. Pastor Oluwalo, kí ni ká ti pè lé ìsìn báyìí? Etí tó bá gbà lọ kò ní gbábọ̀ mọ́ àtẹ̀yìn àtàwọn adviser yín. Àwọn adviser yín, you see your life outside. Bíbélì wípé fún ẹni bá lérò wípé òun ti dúró kó kíyèsára kó má bàa ṣubú. Kí ẹ mọ tó kó bá Pastor Oluwalo overconfidence. Too confidence kò dẹ̀ dáa. Ó mọ̀ tán Pastor Oluwalo mọ̀ tán. Why? Gbogbo àwa wòlíì pásítọ̀ tá a jáde nígbà yẹn láti wá sọ fún yín pé bàbá báyìí ni at your age bàbá Oluwalo you should be 62 now at your age bàbá Oluwalo ẹ wo ibi tí ẹ̀sìn lọ dúró yìí sí irú ọjọ́ orí tẹ̀sìn lọ dúró yìí sí ọwọ́ yín dẹ̀ lẹ́fi fà á. If there is no crack in the wall, lizard will not penetrate. Whatever happens to you in life, you are the cause. Yes, at the age of 62, níbo ni kìíní yẹn wà ní 50 years tí ò dúró dé yìí. Ẹ wo ibi tó lọ dúró dé yìí sí. Ẹ̀yin fúnra yín lajú yín lẹ̀ báyìí. Tàlùbọ́ dẹ̀ kó wọ́n ṣọ́. Agídí. Ẹ lọ mú agídí inú ọkọ̀ kúrò kò dáa. Ẹ ní good advice sà. Ó pariwo. Ẹ wá àdírẹ́sì issue. Tọ́pẹ́ Àlàbí tẹ̀yìn gbé mọ́ra láti fi ṣe ń tàn fáwọn tó fẹ́ tó olùfisùn yín. Ṣebí Tọ́pẹ́ Àlàbí náà lọ́kọ nílé àbí ò lọ́kọ nílé kí Tọ́pẹ́ Àlàbí má lè béèrè pé daddy where is your wife, where are your children? Ẹ̀gbọ́n tí Tọ́pẹ́ Àlàbí ṣe kàkà kó béèrè ẹ̀gbọ́n tó ṣe ẹ̀fẹ̀ àti ń tàn yín lọ ń ṣe nínú ṣọ́ọ̀ṣì ta ló ṣe ń tàn yín sí báyìí. Ṣé ẹ rí báyìí? Èyí wá fi pẹ́ ń ṣe lẹ́yà àwọn kan láì mọ̀ pé lẹ́yà ara yín lè ṣe. Tọ́pẹ́ Àlàbí ò lè pè yín ṣàkíyèsí my daddy in the Lord. Àní ṣe bẹ́ẹ̀ dè yìí tí ń bá rí ìyàwó yín mbówó nìyẹn náà wá kiri. Mi blame Tọ́pẹ́ Àlàbí. Yes, mi blame rẹ̀. Àti jẹ náà lòun náà ń bá kiri. Kó ṣiṣẹ́ kó gbowó ni kó máa lọ lé ẹ̀. Kí ló kàn ní ẹlẹ́ni? Mi blame Tọ́pẹ́ Àlàbí. Àmọ́ gbogbo yín ẹjọ́ sùsùn síbì kan ẹ wá kọrí síbì kan náà. Àwọn mínísítà àpọ̀dà òpònú afọ́fúngbẹ́mu tẹ̀lé ra yín kiri àbí tí wọ́n tẹ̀lé yín kiri wọn ò lè bá yín sọ̀rọ̀. Àwọn pásítọ̀ Mùnírù àtàǹbàlí kẹjọ gbàdúrà kiri wọn ò lè bá yín sọ̀rọ̀. Yes, àwọn tó yẹ kó bá yín sọ̀rọ̀ àwọn gan bá àlákàyè ni wọ́n. Yorùbá ní ẹni tó sùn sọ́nà tó sùn sọ́nà ó máa bá èsì lábọ̀ ẹni sùn sọ́nà máa bá èsì lábọ̀. Mo pè yín jáde níjọ́ kìíní àná wípé
kẹ́ ẹ dárò tì mí Daniel lóhùn, ẹ dárò tì mí Daniel lóhùn kó tó le jù báyìí lọ. Ẹlẹ́nu mi rùn. Mo sọ fún yín pé yín tí alàgbà Rótìmí rí tó fi ń lurin lójú kan á lé díẹ̀ o. Ẹlẹ́nu mi rùn. Àwọn lágídù àti ràkúnmí yín wọ́n ò jẹ́ ká sọ̀rọ̀, wọ́n ń bú wa. Ẹ ń fi iṣẹ́ ìránṣẹ́ yín ṣeré, ẹ ń fi ìgbéyàwó yín ṣeré, ẹ ń fàyè yín ṣeré. Ẹ̀sà bí èkó ló bá bani lẹ́rù bí ejò kò lè lóró bí ejò. I want you to look at this thing outside Christendom. Look at it outside the box of Christianity. Look at it like that. Ẹ̀yin wá feel pé who are they tó ń pè mí lórí social media? Ọwọ́ social media mà ní justice wà nísìnyí. What are you talking? In all ramifications, whatever wọ́n bá ṣí jáde ń bẹ̀, if you are not coming out to defend yourself, you are gone. Wọ́n ti label yẹ fún kankan nìyẹn. In this 21st century, you are not going with the trend. Ẹ fi pé inú ayé, ẹ mọ̀ pé inú ayé kan ní social media. Ẹ ti gbàgbé, ẹ mọ̀ pé inú ayé kan ní. Ẹ wá fi ṣeré ẹ̀tọ́ pẹ̀lú ẹ̀ ń ṣe I don't care. I don't care. Àwọn tá a fojú di yẹn, wọ́n ní mínì nínú ayé sà. Wọ́n ní mínì nínú ayé èèyàn. Ẹ̀yin ò mọ̀ pé irú tí wọ́n pè ní kí ló ń pè rè? Kí ló ti ẹ̀ ń pè yìí? Kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń bèsù àjàrà jẹ́ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nìyẹn. Day to come out on social media, I am entitled to my privacy. Ẹ ti ṣí sà. You are joking. Yes, Jésù tó lé àwọn tí ń tà tí ń rà kúrò nínú sínágọ́gù tó lé wọn jáde, ṣe rò pé kò mọ ohun tó ń ṣe ni. Tó bá jẹ́ kó dákẹ́ bẹ́ẹ̀ ń ṣe dákẹ́, ọmọ abáṣẹ́ ìránṣẹ́ ẹ̀jẹ̀ ẹ̀. Pásítọ̀ Olúwa lọ. Ẹ jáde wá sọ̀rọ̀. Address people. Tẹ́ ẹ bá gbójúlé kóòtù kan, àwọn tẹ́ ẹ máa fún níwèé pọ̀. Court in this case, we are many. We are going to give thousands of us and the court. Báyìí lọ́mọ. Yes, at maximum wọ́n máa sọ fún wa ní court pé tell this man sorry. Ṣé sorry tí mo fẹ́ ṣe fún yín ní court ṣé máa pa tó wà lórí social media rẹ̀? Pásítọ̀ Olúwa náà ẹ̀gbọ́n làákàyè sá. Ṣé sorry tí mo fẹ́ tẹ́ bá fún mi níwèé tí n bá dé court lè pa mí? Yes, mi ìṣàìdá. Ó wà nínú òfin àgbé nǹkan síra wọn ni nínú. Mo ní kẹ́ gbó kíní kúrò nínú Christianity. Ẹ gbé kúrò ń bẹ̀ kẹ́ fi wò pé tó bá jẹ́ pé court náà ti pè mí ṣé mi ní sọ̀rọ̀ ni. Àwọn court ayé pè yín lórí social media. You call it a joke. Who are they? You have seen who are they now? Have you seen who are they now? Àwọn tá a fẹ́ràn yín nífẹ̀ẹ́ Kristi. A sọ fún yín pé dádì. A dẹ̀ pé dádì ẹ̀dẹ̀ sọ wá di wèrè. Dádì ìgbò. Dádì fúnra ẹ̀ ò dádì ara ẹ̀. Kí dádì náà tó kókó rọpọlọ ẹ̀ pé wọ́n ń pè mí dádì. Am I truly a dádì? Ẹ sọ ọmọ nù, ẹ sọ ìyàwó nù. Wọ́n dẹ̀ yín pè yín dádì. Àwọn aláìlọ́pọlọ ẹ̀dẹ̀ sì ń tẹ̀lé yín kiri. Ṣáà pípì ìfẹ́ràn mi ṣá ẹ̀rọ débẹ̀ ni. Ẹ sà ẹ ti ṣí. Yes, Pásítọ̀ Olúwa lọ. Ẹ jáde kẹ wá àdírẹ́sì issue yìí. Torí pé ó ń yíwọ́ bọ̀ o. Ẹ má gbàgbé pé orúkọ mi ò yí padà. Èmi ni wòlíì ojú òtí Jésù rí. Prophet Eji Lawal. Ojú ò ní tìyìn. But deal with your problem. That's my slogan. Deal with your problem. Deal with your problem before your problems deal with you. Á dára fún yín lórúkọ Jésù. Amen. Fire.